kí ọlọ́run ọba elédùmarè kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tá a sọ tó ń ṣọ́ wa o. wọ́n ní àwọn agbébọn ni wọ́n mọ̀ yìnbọn pa alága Miyetti Allah Kwara ní iwájú ilé rẹ̀ gangan. wọ́n lọ́lọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara òun ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí ikú alága ẹgbẹ́ Miyetti Allah Cattle Breeder Association of Nigeria Alhaji Idris Abubakar Zakaina. ìròyìn ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé mọ́ni ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2025 òun ni àwọn agbébọn kan òun ni wọ́n mọ̀ lọ ká Abubakar ẹni ọdún 22 mọ́ ilé rẹ̀ tó mọ̀ wà ní agbègbè Òkè-Òyì ní ìpínlẹ̀ ti Kwara. wọ́n ní iwájú ilé Abubakar òun ni àwọn agbébọn náà òun ni wọ́n mọ̀ ká mọ́ tí wọ́n sì yìnbọn pa lójú ẹsẹ̀ láì gba ohunkóhun lọ́wọ́ rẹ̀. àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá Kwara Adétóun Èjìrẹ́ Adéyẹmí tó máa fi léde ní ọjọ́ àìkú Sunday ó máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì sọ wípé àwọn ọlọ́pàá máa bá ọta ìbọn 5 níwájú ilé náà. Èjìrẹ́ Adéyẹmí ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn máa ti gbé òkú Abubakar lọ sí ilé ìgbókùpamọ́sí tá a mọ̀ sí mọ́ṣúárì ti ilé ìwòsàn olùkọ́ni UITH tó wà ní Òkè-Òsè. ó wá ṣàlàyé pé o ẹ̀ka tó máa ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ìyẹn State Criminal Investigation Department SCID wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí ìṣẹ̀lẹ̀ náà. ó wá sọ àrídájú rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá máa ń ṣe takuntakun láti náwó gan àwọn afurasí tó ṣe láabi náà. bákan náà òun ló rọ àwọn aráàlú láti fi ara balẹ̀ kí wọ́n máa bá iṣẹ́ òòjọ́ wọn lọ. ẹnikẹ́ni tó bá sì ní ìmọ̀ nípa bí ọwọ́ ṣe lè tẹ àwọn afurasí náà láti lọ́ọ́ fi tó ọlọ́pàá létí o. ṣáájú ni agbẹnusọ ẹgbẹ́ Miyetti Allah tẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Abubakar Mohammed Kangodabe nínú àtẹ̀jáde kan tó máa buwọ́lù ó ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ó ní àwọn fi kéde ikú Abubakar o. ó ní ìyàwó 2 àti ọmọ 6 ó ní olóògbé náà fi sáyé lọ o tó sì gbàdúrà kí ọlọ́run ọba Allah kó tẹ́ sí afẹ́fẹ́ rere. ó wá sọ wípé aago 10 òwúrọ̀ ọjọ́ àìkú ó ní ètò ìsìnkú rẹ̀ ó mà ló mà wáyé o ní agbègbè Zango nílùú Ìlọrin olúùlú ìpínlẹ̀ Kwara. Mohammed wá gbàdúrà kí ọlọ́run fún àwọn ẹbí rẹ̀ ní ọkàn láti gba àdánù náà kí ọlọ́run ọba Allah kó bá wa ṣàforíjì fún. àdúrà gba Olúwatóyìn olóńkàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ dákẹ́ mọ́ bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa ráwọ̀ ètò alọ́kòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. a kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní Elédùà yóò dégbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.